ọ̀wọ́n gógó nǹkan láíláí ni èèyàn ti máa ń wà, ṣùgbọ́n àwa gan la fọwọ́ ara wa fà á. IPEG Media TV. Ọ̀dọ̀ bàbá wa Àràbà títí ìlú Òṣogbo iná ni a wà. Bàbá mi, mo kí yín ẹ pàtàkì àárọ̀, ẹ sì kú àlejò wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ láti àtàtàrọ̀ lórí àṣà tó ti ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire. Àwọn àṣà kan wà tó ṣe pé ó ti ń di ohun gbàgbé. Oúnjẹ jíjẹ náà bẹ́ẹ̀ tá a bá sì wo àsìkò tá a wà yìí, a ó rí i pé ọ̀wọ́n gógó àgàgà oúnjẹ tí ó ń kálukú ń jẹ jù lásìkò yìí, ìyẹn ni ẹyin tàǹpẹ́pẹ́, ìrẹsì, a rí i pé ó ti wọ́n gan tó kálukú sì ń pariwo. Gẹ́gẹ́ bí a sì ṣe bá a nínú ìtàn gan lánàá wípé kí èèyàn tó lè rí ìrẹsì jẹ nílẹ̀ Yorùbá lánàá wípé bóyá bí ẹ̀ẹ̀kan lọ́dún, ìjẹ́ àwọn oúnjẹ tí èṣe bóyá ìrẹsì gan ló kó bá oúnjẹ ilẹ̀ wa náà tó fi dípò àwọn náà gbogbo lé lórí tó yẹ pé àwọn gbò ṣe é fọwọ́ tó ga mọ́. Tí ẹ rí ọ̀wọ́n gógó nǹkan láíláí ni èèyàn ti máa ń wà, ṣùgbọ́n àwa gan la fọwọ́ ara wa fà á. Mélòó wa ló ń ṣiṣẹ́ àgbẹ̀ mọ́? Ẹ wo gbogbo àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n ń ṣe ọ̀kadà. Tẹ́ bá lọ títì lẹ́rí àwọn kan tí wọ́n máa dí ihò àròkọ. Nígbà wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò láti mú pé kí iṣẹ́ àgbẹ̀ tíjọba bá yáwó sílẹ̀, owó ò ní dọ́dọ̀ àwọn tí ó ṣàgbẹ̀ gangan. Àwọn tí èyí ṣàgbẹ̀ ni ó pínwó mọ́wọ́. Àwa pàápàá gan àwa tí wọ́n á mú nǹkan ọ̀gbìn ní gbogbo ìlú òyìnbó tí mo máa ń lọ, ní Brazil ni àti Amẹ́ríkà ni, kò sígbà tí ẹ ní rí ilá tútù. Gbogbo nǹkan ní tútù. Wọ́n ní àwọn àgbẹ̀ kọ̀ọ̀kan tó bá jẹ́ pé tòmátò ló ń gbìn, ọgbà bíi éékà kan ló máa gbìn, ilá leléyìí ń gbìn, kíní leléyìí ń gbìn. Ẹ bá wá dá gbogbo nǹkan ẹ̀ dájọ́ ó fún yín lówó. Fún ìjọba wọ́n tún máa ń rù ú dànù ni. Wọ́n tún máa ń rù ayé wọ́n èyí mọ àsìkò òjò sí àsìkò ẹ̀rùn. Rárá o, àgbàdo tútù ilá gbogbo gbà ní tí a níbí àwa là ń ṣera wa. Èmi ò tí ì rí ẹ̀ka agriculture tí wọ́n dálẹ̀ ní stéètì kọ̀ọ̀kan tí wọ́n àákàn rí pé wọ́n kó katakata, wọ́n ní katakata tí wọ́n máa fi ṣiṣẹ́ ọ̀gbìn yìí o. Irú èmi tí mo jẹ́ mẹ̀kúnnù ẹrú Ọlọ́run tí ṣe ń bá ní ẹ bá gbé katakata, wọn ò ní gbé fún mi. Wọ́n ní ẹ wá lónìí wá lọ́la. Níjọ́ wọn tí wọ́n ya owó, tíjọba ń ya owó fún agriculture tí wọ́n fi ṣe ìjọ láàrin rẹ̀. Ẹ pọ̀ nínú bọ́jẹ̀tì, iye báyìí la fún health, iye báyìí la fún education, iye báyìí la fún agriculture. Nínú agriculture wa fi owó tí wọ́n fi ṣe bá. Kábíyèsí bàbá. Àwa lébi ń pa wá. Nígbà tí oúnjẹ ò pọ̀, gbogbo nǹkan tó dọ̀ wọ́n gbogbo tí oúnjẹ bá ti kó nù ìṣẹ́bùṣe, ẹ kì í ṣe fífi owó lé owó oṣù. Téèyàn bá ń gba kọ́mọ gba 1 million lójúmọ́, tí oúnjẹ ọ̀bá pọ̀, ẹ máa àrùdànù ni. Owó òun ẹ máa bí ìgbà téèyàn dà nínú báyìí. Ṣùgbọ́n tó oúnjẹ bá ti kọ́kọ́ pọ̀, tó oúnjẹ là ń náwó sí jù, gbogbo àárasọ àkọlé àṣẹ díẹ̀ tẹ́lẹ̀ nígbà tí lè ní bùbá méjì kìíní kan ń lọnù. Ọlọ́run ní í ṣe àwọn tí ní tí ọkàn rẹ̀ tí ọkàn kì bàtà méjì ṣùgbọ́n a ní oúnjẹ ìjọba ta náà tiẹ̀ níjọba ìbáyẹn náà níjọba àkọ́bí ara sí àkàntanra wa jẹ. Ẹ rántí ijọ́ kan tí ẹ ní káyínì kan ó fi owó ṣe àgbétọ́ lọ rèé gbé adìẹ níbi wọ́n ti ń sìn, ẹ wá ń fi ran
èèyàn pé tán àjẹpẹ́ ibi tá ẹ ti ń ṣe díẹ̀ ni wọ́n lè kó wa láti ibi kan ní o. mo wá fi hàn wá. àwọn adìẹ yìí tẹ ẹṣu ní àrígbẹ̀ wọ́n à ń tẹ́ra wá jẹ. ẹ wo gẹ́gẹ́ bí a ṣe sọ látàtàárọ̀ wípé a ṣì wà ní ìlú Òṣogbo ìyẹn lọ́dọ̀ bàbá wa Àràbà títí ìlú Òṣogbo tí ì rí kankan o èmi nìkan kọ́ ni mo wà ń bí yìí látàárọ̀ iná ni MC Bọ̀dá Délé iná ni wọ́n ti wà bí ìyẹn ọmọ ọba Délé Akínyọ̀dé iná ni a wà pẹ̀lú bàbá wa bákan náà Àyìndé Idris òun náà wà pẹ̀lú wa àtàwọn èèyàn míì tó yẹ pé àwọn wà nílé tó yẹ pé bá a ṣe ń rìnrìn àjò yìí wọ́n sì ń fi wọ́n tà wá lómi gbó a sì ń sọ fún wa wípé bíbáyìí ìlàdé bíbáyìí náà ni a wà bàbá wa láṣẹ Èdùmàrè àjíǹde ara yóò máa jẹ́ bàbá wa ìbí ìjọ mi ọjọ́ rẹ̀ á tún máa tó kàn sí yín àmọ́ àwa náà ń ṣe àwọn iṣẹ́ kan lórí àṣà tó ń ti ìṣe gbígbà tá a bá fi àfilọ́lẹ̀ iṣẹ́ náà á fẹ́ jẹ́ kí ẹ wà níbẹ̀ mo rò rí pé ẹ dá wa lóhùn bàbá wa lórí bẹ́ẹ̀ àṣẹ Èdùmàrè. IPEC Media TV.